Ìpàdé àpérò kékeré kan wáyé láàrin ọba Saudi Arabia àti àwọn ọ̀tọ̀kùnú ìlú tí wọ́n jẹ́ ojú ọmọ Yorùbá tí wọ́n wà ní ilẹ̀ Saudi Arabia. Nínú ìpàdé yìí, oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ni ọba Olúwo ti ilẹ̀ Ìwó bá àwọn ọba Saudi Arabia sọ, pàápàá jùlọ nípa ìlú Ìwó. Nínú àwọn ọ̀rọ̀ baba Olúwo ti ilẹ̀ Ìwó sí ọba Saudi Arabia, baba ń ṣe àwọn àdéhùn kan ọlọ́kan-ò-jọ̀kan tí wọ́n ń ṣe fún àwọn ọba Saudi Arabia léléyìí tí ó ń dùn létí àwọn ará Saudi Arabia. Ẹ dákun, irú àdéhùn wo ni baba ń ṣe? Ṣé eléyìí tí yóò mú ìlọsíwájú bá ìlú Ìwó ni àti ilẹ̀ Yorùbá lápapọ̀, àbí irú àdéhùn wo gan-an ni baba ń ṣe? Ìlú ọmọ Yorùbá, ẹ jẹ́ máa bá a ká lọ, ẹ gbọ́rú àdéhùn tí baba ṣe pẹ̀lú àwọn ará Saudi Arabia. Ẹ má fi Ìwó lẹ̀, Ìwó ti jẹ́ ìlú yín náà ni Ìwó. Ẹ bá sì wá ilẹ̀ bẹ́ fún yín. قال في أراضي كثيرة bẹ́ẹ̀ kọlù kékeré tẹ ẹgbẹ́ máa dé sí. يريدون إقامة يعني وطن mo níbẹ̀. في هذه المدينة فالأراضي متاحة. ìlú yín tuntun ni. ẹ máa bọ̀ ẹ wá. اعتبروا أن èmi náà máa wá bí. مدينتكم ووطنكم الثاني. ni wọ́n ní Saudi Arabia ní màá wá. yóò dà fún yẹn o. هذه الزيارة. ọlọ́run ò ní kàtúrí wa. tí parí àjì mi èmi ńlọ gàràfà máa báyọ̀ ní bẹ́ẹ̀ ní ìṣàlá lágbára ọlọ́run yóò dà fún yín rọ́bà láyé kàlí ìfẹ̀mùláwó náà fi sáyé láwùsá làhákà sábàtì wà láyé máa fi sábàtì rọ́bà náà láti wáyé sinà iná nẹ̀sìnà àtàánà rọ́bà náà wà látàmílì àláyé ìṣúra kánà mọ̀mìtáwò aláǹlàdínà ní kàwé ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون.